Hello. 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 Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀. Igun ìgbéyàwó lè tó dáde kí lẹ fẹ́ sọ fún wa lórí ètò ìsà. Ẹ ṣe gan-an ẹ mọ̀ ṣe o. Àmì sà. Ohun tí mò ń là kọjá ni wípé mo ní ìyàwó kan. Mo ti fẹ́ fún àìmọye ọdún tá a ti jọ gbé. Ṣùgbọ́n ó kàn di ẹ̀kan náà ìyá rẹ̀ ló ń kọ́ ní gbogbo nǹkan tó ń ṣe àtàwọn ọ̀rẹ́ tó ń rìn. Ó dẹ̀ kó kúrò lọ́dọ̀ mi. Ṣùgbọ́n nígbà tó kó kúrò lọ́dọ̀ mi tó pẹ́ díẹ̀ mo fẹ́ ìyàwó mi. Ó wá di ní àsìkò yìí ó ṣàrán ẹlẹ́gbẹ́ ẹ̀ ó ń wá bí ó ṣe padà ẹ̀ là mí lọ́yọ̀ lórí ẹ̀. Dáàdì ṣé òjò báyẹn lọ sà? Sá? Ṣé kò jù báyẹn lọ sà? Bẹ́ẹ̀ni. Kí ni èjì yín sà? Mo wà ní bíi 30 years báyìí. Ìyàwó yín tẹ́ fẹ́ yẹn èjì wo lẹ fẹ́ tó lọ yẹn? Mo fẹ́ ní èjì bíi 24 years. Wọ́n bí ọmọ mélòó fún yín sà? Ó bí ọmọ mẹ́ta ṣùgbọ́n méjì padà. Ó kẹyọ kan. Wọ́n dẹ̀ gbé kan yẹn lọ. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ olùtọ́ how many years no marriage ẹ̀yin méjèèjì? Sá? Ẹ jẹ́ olùtọ́ how many years no marriage yẹn tẹ́ fi jọ gbé kó tó di pé wọ́n lọ sà? A jọ lò bíi 6 years. Ọdún mẹ́fà. Bẹ́ẹ̀ni. Ẹ marry late 24. Bẹ́ẹ̀ni. Ẹ wà late 30 nsìn. Bẹ́ẹ̀ni. Síyàwó yín ṣe lọ lọ́dún yìí ni? Ó ṣẹ̀ṣẹ̀ lọ lọ́dún náà. Wọ́n ti wo ni wọ́n lọ? Ó lọ ní June. Oṣù kẹfà. Ẹ para yẹ má bínú. Ẹ má bínú o, ẹnu mi ò gbà o. Ara àwọn àlè yín lẹ fẹ́ wọlé yẹn sà. Ojú yín ọ̀tá mi. Ẹ fẹ́ yàwó láàrin oṣù méjì bàbá mi. Ẹ wà lè tẹ́tẹ̀ ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé yín. Ìyàwó yín kò nu lé ní June. Ìwọ obìnrin tó ń gbọ́ mi lé. Ṣé o ti gbọ́ nǹkan tí mò ń sọ fún ẹ sìn? Èdè ò ní di ìwọ obìnrin tó ń gbọ́ mi dédé àkókò yìí. Mo ti máa ń sọ fún yín lórí ètò tipẹ́. Ẹ ń bá mistake lè kẹ́rù òkú inú ilé ọkọ ẹ̀. Ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí ọ̀sẹ̀ kejì ẹni tí ó kẹ́rù wọlé ti wà lẹ́nu ọ̀nà o. Má jẹ́ kéèdì àwọn tó wà ń ta kó dì ẹ́. Má jẹ́ kó dì ẹ́. O ò tí ì lè kẹ́rù délé yín. Àwọn tó máa kẹ́rù wọlé ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí. Wọ́n tó bíi 6, 7, 8, 9. Ọkọ rẹ̀ kó ṣe shortlist inú wọn ni pé wo ni mú. Àṣírí mò ń sọ fún ẹ̀yẹn. Ibi tóbìnrin ti pọ̀ dénú ayé tán dẹ̀ níṣẹ́ lọ́wọ́ tán dẹ̀ fine. Kódà tán tún wá láti léere tí wọ́n ti rọ́kọ. Ìwọ wá rọ́kọ tiẹ̀ ò san níke lórí. Ọ̀rọ̀ kọ tiẹ̀ ò ń lòkulò. Ojú rí o ta mí. Ṣé òun wá èmi ni? Alàgbà. Bàbá mo wà pẹ̀lú yín. Ṣé ẹ tẹ́ wá fẹ́ sí yẹn sísí náà nìyẹn náà? Sísí ni. Ara àwọn àsọmú yín ni. Kó mọ rókì lọ́kàn yín bẹ́ẹ̀ yẹn. Bàbá mi ayé yín ò ní bàjẹ́, ẹ máa ń ṣàmì. Ọ̀nà yín ò ní dàrú, ẹ máa ń ṣàmì. Ẹ ní wálé ayé wá jẹ̀yà láyé, ẹ máa ń ṣe àmì. Ẹ tí ìgbéyàwó rẹ̀ tí ò bá ti mú yes, bó ti wulẹ̀ kí bàbá àtìyẹ́ ẹ̀ náwó lé lórí tó jọkùnrin ó jóbìnrin kán mọ̀ wulẹ̀ bí ó sàn o. Kè é máa ṣe àwàdà, kó mọ̀ kí n ṣe àwàdà. Mo sọ ńgbà kẹta kí n máa ṣe àwàdà ìtẹ́ mọ̀ pé marriage ó mọ̀ kọjá ayẹyẹ náà tú. O fẹ́ dàbí lágbájá nú ayé lágbájá rómọdé nínú ayé ṣé bó ṣe ìrìn àjò ìgbéyàwó tiẹ̀ ni wọ́n ṣe ń rìn yẹn. Gbogbo àdúrà tí bàbá àtìyá bá gbà láyé má jẹ́ kí n tẹ̀ ẹ́ ọkọ tó bá fẹ́ àtìyàwó tó bá fẹ́ ni ó jẹ́ ó gbà. Ìyàwó yín bí ọmọ 3 bàbá ẹ ṣe dáadáa bẹ́ẹ̀ yẹn ṣe má bínú. Ó bí 3 méjì dẹ̀ padà ń bẹ̀. Ọgbẹ́ ayérayé ìrora ayérayé. Ẹ tún wá jà ẹ wá ní ìyá rẹ̀ ṣe gbá ìyá rẹ̀ ṣàwo. Ẹ wá ní faradà fúnra yẹn wá túká. Ìyàwó yín wá kúrò ní June ó di July yìí mú ìyàwó náà àwọn àsọmú yẹn gbé wọnú ilé. Ẹ wá ní pé ńgbà tí ìyàwó yẹn dé nǹkan ń ṣe dáadáa nǹkan ń ṣe dáadáa. Ìyàwó oṣù méjì nǹkan ti ń ṣe dáadáa. Ẹ jẹ́ olóòtítọ́ síra yín bàbá mi ìgbésí ayé yín ni ẹ̀yin nìkan ni ó kù.
ẹ jẹ́ olóòtítọ́ síra yín sà. oṣù kóṣù méjì tí ẹ ṣe sùúrù rárá. àwọn tó máa ń file fún divorce ní kọ́tọ̀ nílé ẹjọ́ yẹn ṣé ẹ rò wípé ojú ẹsẹ̀ náà wọ́n máa ń tú wọn ká ni? ìmí wọn ní tú wọn ká. separation wà allowed, wọ́n bẹ̀rẹ̀ kọ́ ní separation lábẹ́ òfin. ìwọ ọkọ àtìyàwó ẹ lọ́tọ̀ọ̀tọ̀ náà fúngbà díẹ̀, ó ṣeé ṣe kí ọpọlọ yín wálẹ̀ kó jẹ́ pé àní tú yín ká mọ́. separation ló wáyé, ó lọ sọ́dọ̀ ìyá ẹ̀ náà ló jogun ìgbésí ayé ẹ̀ ní ó possible bẹ́ẹ̀. kó jẹ́ pé àwọn òbí ò jogun ìgbésí ayé ọmọ wọn, ó possible bẹ́ẹ̀. ẹ tiẹ̀ ṣe sùúrù díẹ̀ náà, ẹ tiẹ̀ ṣe sùúrù díẹ̀, bóyá ẹ lè correct àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn bàbá mi. ẹ wá ná gan ìyàwó kejìlé 30. kò ṣẹ̀ṣẹ̀ ṣe irú ẹ̀ ní bàbá mi. ẹ lò sà, ó ṣẹ̀ṣẹ̀ ń ṣerú ẹ̀, kò ṣẹ̀ṣẹ̀ ń ṣerú ẹ̀. kódà ìyàwó tẹ́ ẹ fẹ́ tó wà nù ilé yẹn sà, tán bá wà níbẹ̀ yẹn kán máa gbọ́ mi dédé àkókò yìí, wọ́n ṣe dáadáa, wọ́n ṣe wife material. ara àwọn tó ṣàṣìyàwó yín tẹ kó ònú ilé náà nìyẹn. kán wà bẹ́ẹ̀ kán máa gbọ́ mi báyìí, ṣé ń wá ìmí ni? ṣé wọ́n lè ṣerú ẹ̀ fáwọn káwọn gbà? ṣé wọ́n lè ṣerú ẹ̀ fún àwọn náà tó wà nù ilé yẹn, ìyàwó yín yẹn? ṣé wọ́n lè ṣerú ẹ̀ fáwọn káwọn gbà? kán mọ̀ gu extra mile lórí ògo àbáwáyé irúfẹ́ ìyàwó bẹ́ẹ̀ pé good, mo kú ònú ilé ọkọ mi ń jù wọ́n wá wọlé ń júlẹ̀ àbí? ó mọ̀ pé Jésù kì í sọmọ Nàìjíríà, ó mọ̀ pé aṣọ boro kì í lápò, ó mọ̀ pé téèyàn bá wọ agbádá lórí ọ̀kadà ó dàbẹ́ tó ń fi atagógún létí róò ni. kò sọ́kùnrin tó lè dánrú ẹ̀ wò, obìnrin tó lọ yóò bá pò ó, ìyá ò bá pò ó, bàbá ò bá pò ó, wọ́n ṣe bẹ́ẹ̀. wọn kì í ṣe bẹ́ẹ̀, wọ́n ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. tẹ́yìn àti ìyàwó yín bá jọ pàdé níwájú Ọlọ́run àṣẹ̀dá, tó ti yẹ yín sà, pé ẹ lè rí Ọlọ́run sójú korojú báyìí, bàbá mi ẹ̀ ní point. kò síbi tí obìnrin yẹn lè dé pátá látòkè délẹ̀, kò síná tó lè dá lórí yín tàbí dá lórí ìyàwó tó wà nílé yẹn. Ọlọ́run lẹ́yìn màláíkà yẹn máa bá mi stamp ẹ̀. ọgbọ́n la fi lólé ayé bàbá mi. ìtẹ́ ṣe yẹn ó kù díẹ̀ káàtó, ṣe má bínú, ẹnu mi ò gbà. ẹjọ́ torí Ọlọ́run, ayé yín ò ní bàjẹ́. ṣé ẹ ti sanwó orí ẹ̀ tó wà nílé yẹn sà? mi ò tí ì sanwó orí ẹ̀, ẹ̀sẹ̀ mọ́ ọjọ́ ni. ẹsẹ̀ mọ́jọ́ ni ètò wọn wà nílé yín báyìí. ó kàn wá ó ń lọ náà náà. cohabitation lè ṣe owó. ẹrù lẹ́ẹ̀mejì dáadáa tí yín ò ní bàjẹ́ o, ẹrù lẹ́ẹ̀mejì dáadáa tí yín ò ní bàjẹ́ o. só ti yé yín sà, tẹ́ bá rẹ̀ tó rògòlò nínú ayé, ẹ má jẹ́ ń tàn yín, àdúrà ẹ gbà láti lé wá ni o, àdúrà ẹ gbà láti lé wá ni o. ìyàwó mi náà dẹ̀ ní kò ní tẹ́ lọ́rùn, ìkà ìyàwó ni. bẹ́ẹ̀ ni ọkọ mọ̀ lé eku sí ìyàwó mọ̀ léjò sọ́kọ ẹ̀. Ọlọ́run ti rà ní àwọn méjèèjì, ẹ má jẹ́ ń tàn yín. ìyàwó tí ń léjò sọ́kọ ẹ̀ tọkọ dẹ̀ ń léku sí, bó ti wulẹ̀ kó dòǹdó pé àdúrà ọkọ òun ò ní gbà tó, Ọlọ́run fi títóbi ẹ̀ hàn lórí ìrìn àjò méjèèjì pé èmi mo lọ́kàn ọba, mo lọ́kàn ìjòyè, àníyàn méjì síra ara yín mo mọ̀ náà. ó yà wọ ọkọ ìwọ gba òmìnira, kí ògo àbáwáyé kó sọ̀rọ̀, orí ọ̀fẹ́ mi kó kún àkúnwọ́ sílẹ̀ lórí ìgbésí ayé ẹ. káyé tó ṣe ẹ́, káyé tó rí ẹ ṣe, káyé tó dẹ̀ láàmú, ká tó rí ẹ dà láàmú. kábíyèsí Elédùmarè ó ti jẹ ìwọ ni, ó ti jẹ̀bi ìrìn àjò àwọn tí ń bẹ kó ni náà. náà ṣe ní pọ́ìntì mẹ́lá lọ́dọ̀ àwọn olùfisùn, ṣé òun wá èmi ni? bàbá mi tó bá kọjú sí yín kẹ́ ẹ ta, tó bá kọ̀yìn sí yín kẹ́ ẹ ta, tó bá kú ẹ̀yin nìkan ẹ tẹ́rù ara yín pa sà. Ọlọ́run ní filẹ̀ ayé dà yín láàmú o. ẹ kò kalẹ̀. ẹ ṣe é.